ǹjẹ́ a dá arábìnrin yìí mọ̀ dáadáa? ṣé ẹ dá mọ̀? ọ̀pọ̀ èèyàn ti ń sọ̀rọ̀ nípa obìnrin yìí o. ọ̀pọ̀ ènìyàn wọ́n ń sọ̀rọ̀ nípa arẹwà obìnrin yìí. àwọn kan ní ṣó sì ń ṣe eré fíìmù ṣá, àwọn kan ní kò ṣe é, àwọn kan ní ó ṣe o. ọmọ bíbí inú àgbà òṣèré Prince Jídé Kòsọ́kọ́ òun ní o. ọmọ bíbí inú àgbà òṣèré Jídé Kòsọ́kọ́ ọmọ ẹ̀ nìyẹn o, ìyẹn Bídèmí Kòsọ́kọ́ o. ǹjẹ́ a tiẹ̀ mọ̀ wípé àwọn ọmọ àgbà òṣèré yìí púpọ̀ nù wọ́n fẹ́ẹ́ máa ṣiṣẹ́ òṣèré. ǹjẹ́ a mọ̀ Ṣọlá Kòsọ́kọ́, Tẹ́mì Kòsọ́kọ́ o, Bídèmí Kòsọ́kọ́ la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ o. ọlọ́run jọ̀ọ́, bá a ṣe fẹ́ sọ̀rọ̀ Bídèmí Kòsọ́kọ́ yìí, ọlọ́run jọ̀ọ́, gbogbo ọwọ́ tó ń ṣí ẹ̀ tó ń láìkí ẹ̀, bá mi dá sọ́rọ̀ ayé wọn o. bá a ṣe fẹ́ sẹlẹ̀bírẹ̀tì òṣèrébìnrin Bídèmí Kòsọ́kọ́, bá mi dá sí ọ̀rọ̀ ayé àwọn olólùfẹ́ mi pátá láṣẹ Ìdùmarè. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o ní gbogbo ibi tẹ́ ẹ ti ní àǹfààní àti máa wo ìkànnì tá a ti ń gbé yín débẹ̀, tá a ti ń já yín tán lórí ìkànnì King Fax TV, tá a ti ń mú tàwọn tòṣèré àtàwọn celebrities wa wá. ẹ ṣe wá láǹfààní, ẹ share, kẹ́ ẹ like post wa, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ comment. ẹ jí a sọ díẹ̀ lára ohun tá a mọ̀ nípa òṣèrébìnrin Bídèmí Kòsọ́kọ́ o. ká sọ díẹ̀ lára ohun tá a mọ̀ nípa Bídèmí Kòsọ́kọ́, ká sọ ohun méjì mẹ́ta nípa arẹwà obìnrin yìí, ká sọ fún yín kẹ́ ẹ mọ̀ o. wọ́n bí Bídèmí ní ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 1998, àbí Bídèmí Kòsọ́kọ́ ní October 21 ọdún 1998 o. ó jẹ́ ọmọ bíbí inú Prince Jídé Kòsọ́kọ́ tí gbogbo ayé mọ̀ dáadáa. wọ́n jẹ́ gbajúgbajà òṣèré, àgbà òṣèré ni Prince Jídé Kòsọ́kọ́ o. àwọn ni bàbá Bídèmí Kòsọ́kọ́. bàbá kẹ́ ẹ pẹ́ fún wa o. ìyá rẹ̀ kú ní ọdún 1999, ṣùgbọ́n ó dàgbà lábẹ́ ìtọ́jú ìyá kejì rẹ̀, olóògbé Ẹ́rítà Kòsọ́kọ́. màmá tí ó bí Bídèmí Kòsọ́kọ́ ti ṣaláìsí ní ọdún 1999, ṣùgbọ́n Bídèmí dàgbà lábẹ́ ìtọ́jú ìyá kejì rẹ̀, yẹn stepmom ẹ̀, olóògbé Ẹ́rítà Kòsọ́kọ́ o. àwọn náà wọ́n ti di olóògbé báyìí. bẹ́ẹ̀ ni àwọn náà jẹ́ òṣèré pẹ̀lú o. òṣèré ni olóògbé Ẹ́rítà Kòsọ́kọ́, olóògbé Ẹ́rítà Kòsọ́kọ́, òṣèré làwọn náà o. Bídèmí ní ẹ̀gbọ́n obìnrin kan o tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣọlá Kòsọ́kọ́ o, tí òun náà jẹ́ gbajúgbajà òṣèré ní sinimá àgbéléwò. Bídèmí ó ní ẹ̀gbọ́n obìnrin o tó jẹ́ òṣèré náà ní àwọn náà. orúkọ rẹ̀ ní Ṣọlá Kòsọ́kọ́. Ṣọlá Kòsọ́kọ́, tẹ bá rí àwọn méjèèjì, wọ́n fẹ́ràn ara wọn dáadáa o. ẹ wò ó, ẹbí wọn dùn. Bídèmí kàwé gboyè nínú ìmọ̀ eré oníṣẹ́, ìyẹn theatre arts, ní ilé ẹ̀kọ́ gíga yunifásítì ìpínlẹ̀ Èkó, ìyẹn Lagos State University, ìyẹn LASU. Bídèmí bẹ̀rẹ̀ eré ṣíṣe láti ọmọdé nínú ẹgbẹ́ bàbá rẹ̀, ìyẹn Prince Jídé Kòsọ́kọ́ theatre group. Bídèmí ó bẹ̀rẹ̀ iṣẹ́ eré ṣíṣe láti ọmọdé. òun ni Bídèmí ti bẹ̀rẹ̀ iṣẹ́ eré ṣíṣe nínú ẹgbẹ́ bàbá rẹ̀, ìyẹn Jídé Kòsọ́kọ́ theatre groups. ó ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ sinimá àgbéléwò ti èdè Yorùbá àti èdè Gẹ̀ẹ́sì. Bídèmí ó ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré sinimá, eré àgbéléwò ti èdè Yorùbá
àti èdè Gẹ̀ẹ́sì. Sinimá tó sọ Bídèmí Kòsọ́kọ́ dìlúmọ̀ọ́ká òun ni eré tí òṣèrébìnrin Ṣọlá Ṣóbọ̀wálé gbé jáde ní ọdún 2010 tí àkọlé rẹ̀ ń jẹ́ Ohun ọkọ sọ mí dà. Òun ni ó gbé Bídèmí dìlúmọ̀ọ́ká o. Ọ̀pọ̀lọpọ̀ eré ni Bídèmí ti kópa àtèyí tó ṣe fúnra rẹ̀ o. Àwọn eré bíi Alákadá Reloaded, Marriage Runs, Àṣírí, The Voice àti Ìgbésí ayé rẹ̀. Àwọn eré tí Bídèmí Kòsọ́kọ́ ti kópa àtèyí tó ṣe òun nìyẹn o. Bídèmí Kòsọ́kọ́ fẹ́ ọkọ rẹ̀ ìyẹn Bánkọ́lé Rahim ní ọdún 2018. Wọ́n sì ti bí ọmọ o. Wọ́n bí ọmọ obìnrin, wọ́n sì bí ọmọ ọkùnrin. Yàtọ̀ sí eré ṣíṣe, ó jẹ́ oníṣòwò obìnrin. Ó ní ilé-iṣẹ́ tí ó ń ta irun àti ohun ẹ̀ṣọ́ obìnrin. Òun ni Bídèmí ń tà. Ó ń ta irun àti ohun ẹ̀ṣọ́ tí àwọn obìnrin ń lò. Díẹ̀ lára ohun tá a mọ̀ nípa òṣèrébìnrin arẹwà òṣèré Bídèmí Kòsọ́kọ́ ọmọ bàbá rẹ̀. Díẹ̀ lára ohun tá a mọ̀ nípa rẹ̀ rèé o. Ọlọ́run jọ̀ọ́ bá wa fàbò bo Bídèmí Kòsọ́kọ́. A ò ní gbọ́kú Bídèmí Kòsọ́kọ́ o láṣẹ Ìdùmarè. Díẹ̀ lára ohun tá a mọ̀ nípa rẹ̀ rèé o. Ẹ̀yin alára wa, ohun tẹ́yin náà bá túmọ̀ ẹ bá wa fi sí abẹ́ comment section nípa Bídèmí Kòsọ́kọ́. Ẹ má gbàgbé ẹ share kẹ́ ẹ like post wa. Kẹ́ ẹ ṣe kíni? Kẹ́ ẹ comment. Don't forget to click the follow tàbí subscribe button kẹ́ ẹ lè wà updated. Ire o.